Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Fún gbogbo àwọn olólùfẹ́ Sunna TV Yorùbá, nínú oṣù yìí a ó sọ̀rọ̀ nípa ìnígbàgbọ́ òdodo, ìmọ̀lọ́hun ọba lọ́kan àti jíjìnà sí gbogbo ohun tó bá jẹ́ ẹbọ àti tí yóò mú wa pa nǹkan míì pọ̀ pẹ̀lú Ọlọ́run. Èyí làwọn kan tá a máa sọ̀rọ̀ lórí ẹ̀ lórí ìkànnì amóhùnmáwòrán Sunna TV lóṣù yìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ má gbé ẹ̀rọ yìí kúrò ní Sunna TV láti máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa àkòrí tá a mú lóṣù yìí tá a pè ní ìnígbàgbọ́ òdodo, ìmọ̀lọ́hun ọba lọ́kan àti jíjìnà sí gbogbo ohun tó bá jẹ́ ẹbọ àti tí yóò mú wa pa nǹkan míì pọ̀ pẹ̀lú Ọlọ́run. Ẹ má bá wa bọ̀. منظومة التوحيد والإيمان يسهل حفظها على الصبيان. إيماننا بستة أركان يبنى فكن بها على استيقان. بالله والملائكة الكتب الرسل واليوم الآخر وبالأقدار كل. فالله رب مالك وخالق وأمير كونا وشرعا رازق. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الأفاضل، السلام عليكم ورحمة الله وبركاته. لن يقتي أدفع بوا الله سبحانه وتعالى أبتي أيكما فو لقبه أيكبتي أيكما يين kásì máa ṣe àfọ̀mọ́ ọba náà lóòrèkóòrè. Ọba tó yẹ ká máa gbé títóbi fún, ọba tó yẹ ká máa fi ohun tí ń jẹ́ ìjọsìn wa fún gẹ́gẹ́ bó ṣe bẹ̀ wá àti gẹ́gẹ́ bó ṣe tọ́. Ọba yìí ọba tí ọba kan ní tí ò ní orogún, ọba tí ó rán Ànábì sallallahu alaihi wasallam sí gbogbo àwa àlìjànú àti gbogbo àwọn èdè ènìyàn kí wọ́n lè kúnnú ọjọ́ náà nù fi lọ síbi ìmọ́lẹ̀ ọba wa Allah subhanahu wa ta'ala. Ọba tó wá gbé ohun tí ń jẹ́ Islam tó ṣe ní ẹ̀sìn tó pé látòkè délẹ̀, ẹ̀sìn tó ń júwe ojú ọ̀nà ọ̀la fún wa, ẹ̀sìn tó ṣe ká ní pé tá a bá mójútó a lè kábàámọ̀ ayé a sì lè kábàámọ̀ ọjọ́ ọ̀la al-qiyamah. ìhùn kẹ́ ìhùn gẹ̀ kọlọ̀n bá ní sàlékún ẹ̀fà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn sàhábà rẹ̀ kọlọ̀n kó sàlékún ìyọ́nú, gbogbo àwọn tó wá lẹ́yìn àwọn sàhábà, àwọn tabi'un àtàwọn tabi'u tabi'in gẹ́gẹ́ bẹ́ẹ̀ títí fi ń bọ̀ fi wá dérí àwa náà kí ọba Allah subhanahu wa ta'ala kọlọ̀n kó fi àánú rẹ̀ fi bá wa gbé káwa náà ká ní ìtàn rí ká lọ yé wa dáadáa ká sì sọ̀kalẹ̀ àǹfààní pẹ̀lú ohun tá a mọ̀ ní ẹ̀sìn Ìsìláàmù tá a fi wáyé. Òun náà ni kọ́lọ́hun fi kádàrá pé ká fi kó láyé tí a wà yìí àti bí ayé tí a wà yìí tí ẹgbẹ́ ń wò wá, a fi tọrọ àláfíà Ọlọ́run, ìkẹ́ rẹ̀ àti orí ajé ẹ̀jẹ̀ tán rẹ̀ kọ́lọ́hun mọ́sà ṣe fún gbogbo ìran ojú tí ń wò wá nílé lóko lájò gbogbo àyíká ètí a lè máa wà
Ọlọ́run kó ṣe wá ní mùsùlùmí òdodo, kọ́lọ́run kó ṣe wá lẹ́ni tí ń wò ìsìláàmù wa, kọ́lọ́run kó ṣe wá lẹ́ni tí ń mójútó ìsìláàmù wa, kọ́lọ́run wá fi ohun tí ń jà àtúbọ̀tán pẹ̀lú ẹ̀sìn dáadáa, pẹ̀lú ìwà dáadáa, pẹ̀lú ìgbàgbọ́ dáadáa, kọ́lọ́run kó fi ṣe kíni, kó fi palẹ̀ máa àtúbọ̀tán ẹnì kọ̀ọ̀kan wa. ẹ̀yọ́ máa yá wa wọ́n jùlọ àyíká wà yìí àwọn kan ni wọ́n ń ṣe wàhálà ń bí wọ́n bẹ̀rẹ̀ lérí àwọn tí ń ṣiṣẹ́ ń bí, kọ́lọ́run mọ́sáyì gbàdúrà àwọn jù báyìí lọ. gbogbo àwọn olùmọ̀ tí ń wáṣáyè yìí tán wá ná qala Allah qala Rasul, kọ́lọ́run bá kó sàlékún àlùbáríkà wa. àwọn tó wá ná owó láyé tá a wà yìí, kọ́lọ́run kó fàlùbáríkà sí ní náà wa, kọ́lọ́run bá mọ́ bá ọ̀là àwọn jẹ́, àti àwa àti ẹ̀yin àti gbogbo wa látòkèdélẹ̀. kọ́lọ́run kó ṣàwọn ìjókòó yìí níjókòó àlàáfíà, kó ṣe níjókòó àǹfààní fún wa, kó wá ṣe ní sábàbí àti rí àlìjánnà onídẹ̀ra fún gbogbo wa. ẹ̀yọ́ máa yá wọn wọ́n jùlọ ohun tá a bẹ́ sì rántí fúnra wa gẹ́gẹ́ bí táwa náà ṣe mọ̀ pé fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin. Ọlọ́run sọ fún Ànábì kó ṣe rántí o, torí ìrántí ti ṣe àmọ́ ṣẹ̀wọ̀n tó jẹ́ wọn mùmìnì, àmọ́ ṣẹ̀wọ̀n ní àǹfààní. ìrántí wa lénìí òun náà ni nípa al-maut haqiqatuhu wa fadlu tadhakkurihi. ìrántí wa nípa ohun tá a mọ̀ ní ikú, ìrántí nípa ohun tí ń retí gbogbo wa, ohun tá a mọ̀ gbà tí ó padà dé, àárọ̀ ni ó jẹ́ ni, ọ̀sán ni, ìrọ̀lẹ́ ni, òru ni, òun náà la fẹ́ fi ṣèrántí fúnra wa. tí gbogbo ẹni tó ti wáyé ló ti wáyé pẹ̀lú wípé bá a ṣe wá náà là padà lọ. oore ọ̀fẹ́ tá a rí gbà tá a fi ṣèṣẹ̀mí, a tó fi ìṣẹ̀mí yìí a fi lè ń jọ́ kan. ọ̀rọ̀ nípa ikú, ohun tí ń jẹ́ ikú gangan, báwo ni ikú ṣe ń lọ, báwo làwa náà ṣe ń rí sí, báwo la ṣe ń wọlé gbà, báwo la ṣe ń wà àwùjọ gbà. agbára ara wa mo lè gbé, mo lè sọ, kò sí ohun tí n bá ṣe tíyàn kan lè bí mí. ikú ń bọ̀ wá o. ìran mùsùlùmí a gbọ́dọ̀ máa rántí ikú. wa fadlu tadhakurihi, bákan náà ọlá tí ń bẹ, àwọn àǹfààní tí ń bẹ fẹ́ni tó ṣe ká ní pé ìsì ń fi ìgbésí ayé fi máa rántí pé ń ṣò ìjọ kan ń bọ̀ tí ń dàgbére, tí ń fi gbogbo ẹlẹ̀. agbára mi kò lè wúlò, owó mi kò lè wúlò, ipò mi, ìmọ̀ mi, gbogbo ohun tí mo lè ní kò lè wúlò ìjọ náà o, ní padà fàyè ilé ìjọ kan yìí náà ni. ǹjẹ́ bí àwọn bá bí ọmọdé lénìí pé ǹjẹ́ ikú ń bẹ, bẹ́ẹ̀ náà ni, kò sí iyèméjì ń bẹ. ọmọdé gangan ti dá ikú mà ká tó wá ní àgbàlagbà. ẹni yìí ṣe mùsùlùmí mà, ẹni tó jẹ́ mùsùlùmí mà, ọkùnrin mà, obìnrin mà, torí kò síbi tí ikú ò máa ṣiṣẹ́. bó ṣe ń ṣiṣẹ́ náwọn ìlú lọ́hùn, bẹ́ẹ̀ náà ní ṣiṣẹ́ ń bí. bó ṣe ń ṣiṣẹ́ ládùúgbò kan náà ní ṣiṣẹ́ ládùúgbò kejì. bó ṣe ń wọnú ilé kan bẹ́ẹ̀ náà ní wọlé kejì o. kò sínú fámílì tí ó wọ́ o, kò sálára àdúgbò tí ó dé, kò sílùú tí ó dé o. kò mọ funfun, kò mọ dúdú, kò mọ rẹ́súrẹ́sú. al-maut tá a mọ̀ ní ikú. ikú tá ń sọ yìí huwa faslu ruhi anil jasad. òun náà ni yíyọ ohun tí ń jẹ́ ẹ̀mí tá fi ń jẹ́ ọmọ èdè ènìyàn tá fi ń mí. yíyọ ẹ̀mí yìí kúrò níbi ara wa, kúrò ní bọ́dì wa. ohun tí ń jẹ́ ẹ̀mí tí ń bẹ lára wa, bó bá ti lè jáde kúrò lára wa, gbogbo ara wa yóò wà nílẹ̀ lásán ni, kò lè ṣe nǹkan kan mọ́. ohun tí ń jẹ́ ikú dé nìní. àwọn tí ń gbà malakul maut wa a'wanuhu, malak tí ń gbẹ̀mí àti àwọn tí ń ṣàtìlẹ́yìn fún àwọn màláìka tí wọ́n bá dé, àwọn àgbà ẹ̀mí yìí báyìí lọ́dọ̀ ẹni tó ní ẹ̀mí. wa naqluhu min ad-dunya ila al-akhirah. a wà yìí pé bí wọ́n bá ti gbẹ̀mí yìí, ọmọ èdè ní ayé yìí ò tún wúlò fún mọ́. àwọn tá ń bẹ láyé ká àwòkọ tí àmọ́lágbáyá ti ń gé tẹ́lẹ̀ ní òkò sí mọ́. a ní ikú, nígbà wo la fẹ́ gbé òkú lọ sáyé kẹ́yìn. Allahu akbar. ẹni tó kọ́lé ọlá a fẹ́ gbé lọ ayé kẹ́yìn.
a fẹ́ gbé lọ àyè tó ṣe ká ní pé a lè dá mọ̀mọ́ nínú àwọn ìdá tí ń bẹ ń bẹ ẹni tó jẹ́ pé òun náà láláṣẹ a fẹ́ gbé kó ń bẹ ni a gbé kó níbi àṣẹ rẹ̀ a lọ sọ sáwùjọ wọn yẹn lásán gbogbo ohun tí yẹn lè jẹ́ bẹ́ẹ̀mi yìí bá ti lè jáde kó lára ọ̀tán náà nínú ilé ta kọ́ wọ́n gbé wa kó ń bẹ o mọ́tò wa tá ń gùn wọ́n gbà wọ́n kò lè wúlò fún wa gbogbo owó wa kò lè kó kò lè ṣe kíni kò lè wúlò fún wa má ó di wípé àwa náà adára ọ̀hún nìní àtúnṣí àbáwọn lọ ayé má ikú ní ń jẹ́ bẹ́ẹ̀ wa huwa nihayatu dunya wa bidayatul akhirah òun náà ni ìparí ìgbésí ayé omi ìdí ni ohun tí ó parí ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa náà nínú ìjọ kan náà ni ó tán o tán bẹ̀ sí máa kọ̀ tán tiwa náà wọ́n ní ìjọ báyìí ní lámàyín kò láyé àwọn tó mọ̀ tán pa wọ́n ní tó òní ni ìyá mi pé 20 ọdún tó kò láyé òní bàbá mi kú tí ń pé ọdún 13 bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wa bidayatul akhirah jẹ́ ikú náà ní mú ní tí yàn fi wá bẹ̀rẹ̀ ìrìn àjò kejì nínú àwọn arìnrìn àjò ìpele kejì àti ìpele kẹta tí yàn fẹ́ rìn nínú ìgbésí ayé torí mẹ́ta náà ni darud dunya wa darul barzakh wa darul akhirah gẹ́gẹ́ bí tí àwọn àfáà sì pín fún wa ìṣẹ̀mí ayé ó tán ikú náà ni ó sì wá fi òpin sí a wá bẹ̀rẹ̀ èyí tí ó máa bẹ láàrin ayé àti alqiyama àti ìṣẹ̀mí alqiyama àwọn ìṣẹ̀mí mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run á bẹ̀ẹ́ mọ́jà fi ìnira fi lò ó ọlọ́run mọ́jà fi wàhálà fi lò ó ìgbàgbọ́ òdodo ẹ̀sìn òdodo Allahumma a'inna ala husni ibadatik kọba Allah kó ràn wá lọ́wọ́ láti lè mójú tó ẹ̀sìn tí ọlọ́run tó ní àwa sí láyé o ìjẹ́ ikú kò dìgbà tá a bá sọ fún yà wípé ṣé ń bẹ lénìí ikú ó ti fi yé gbogbo wa ń bẹ níbòmí wọ́n á lè sin 3 lójúmọ́ níbòmí wọ́n á lè sin ju 3 lọ ṣé àwùjọ tí wọ́n ti ń sìnkú 3 4 5 òun náà láti ṣe mú wá sọ pé sáàmù tí ń jẹ́ kú ni Allahu akbar gbogbo yìí báyìí tí sì ń ṣẹlẹ̀ ká lè ti bẹ́ẹ̀ ní káwa náà lè fi gbẹ̀kọ́ káwa náà fi lè múra ṣiṣẹ́ wa ká dẹ̀rù wa dáadáa al-mawtu haqiqa kò sí ẹ̀ka tí yóò ṣe èméjì sí ó nígbàgbọ́ ni kò nígbàgbọ́ ni kò sí ẹ̀ka tí ń ṣe èméjì inú nǹkan tí èméjì ò wọnú ẹ̀ inú ìgbésí ayé ikú jẹ́ kan bẹ́ẹ̀ o wa haqqun la mafarra minhu òdodo kan ni ó tí ó padà dé sínú ìgbésí ayé gbogbo wa tá níbi tá a lè sá sí fún ìyàn kan ò lè sákú ìyàn kan ò lè sámọ́kú lọ́wọ́ alágbára ayé kan ò ní lọ́wọ́ olóògùn kan ò ní ògùn tí ó fi sá tí ó fi pò mọ́ ikú lọ́wọ́ kò sí gbogbo àná láàmú gbogbo àná látọwò gbogbo àná ni ó wọlé kàn gbogbo àná ni ó dọ̀dọ̀ wa kò síyàn kan tí ó bọ́ lọ́wọ́ rẹ̀ mahama ala sha'nu kò sí bí wọ́n sì lè dó nípò kò sí bó ti lè tó nípò ayé yìí tí ipò ẹ̀ wá sọ pé ipò ẹ̀ náà ni òjò fi lọ kò sígbà tí yẹn kan ò ní lọ o ó yá ni ó pẹ́ gbogbo ẹni tó ti wáyé náà ni ó fàyè lẹ̀ gbogbo ẹni tí wọ́n ti sọ pé wáyé lénìí tí wọ́n kí wa kó ewu ọmọ wípé lámọ̀yín wáyé wọ́n bí wọ́n bí lágbàṣẹ́ sáyé gbogbo ẹni tí wọ́n ti kí wípé tó wáyé yìí o gbogbo ẹ̀ náà ni wọ́n padà kí ẹ kú ìrọ́jú lámọ̀yín kò sí bí wọ́n ṣe lè wà láyé kò sípò tí wọ́n lè dì mú kò ságbára tí wọ́n lè ní kò sọ́lá tí wọ́n lè ní yóò padà kú láyé aw ittakhadha min asbabil haytati wal hadar kàbí lámọ̀yín ó mọ́ra rẹ̀ tọ́jú lámọ̀yín ó náwọn kan tó fi ń ṣọ́ra rẹ̀ lọ́wọ́ ikú kò sí sábàbí kan tí yóò fi sọ pé ohun tí mo mú dání kò lè wọlé oògùn tí ń bẹ lọ́wọ́ mi oògùn kú ń bẹ lọ́wọ́ lámọ̀yín ó ní oògùn tó ṣe ká ní pé ń fi ń ṣọ́ra kò sí ṣọ́ra kan nípa rẹ̀ o kò sí agbára kan níbi pé mo ń ṣọ́ra mi nípa kú ni nǹkan tí mo gbé sára yìí ikú ò lè wọlé èyí tí mo fi kọ́lé ikú ò lè wọlé wa kò lè múyàn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí o kò sígbà tó bá fẹ́ wọlé kò sílé tí ò lè wọ̀ kò sọ́dọ̀ alágbára tí ò lè dé ìyàn kan ò ga jù lọ
Ọlọ́run ti gbọ́rọ̀ wa sí lọ́wọ́ bákì kò bá ti tó báyìí a sì ríṣẹ́ ṣe nírọ̀rùn. Wal imanu bil mawti hatmi, kí mùsùlùmí wá nígbàgbọ́ wípé ikú ń bẹ, ikú sì ń bọ̀, ìgbàgbọ́ yìí tó láàsì ni fún wa. Ìyẹn gbogbo yẹn ló nígbàgbọ́ sí. Kódà ẹni tí ìṣe mùsùlùmí náà nígbàgbọ́ sí pé ikú ń bọ̀ wá báwọn, ikú ń bọ̀ o, kò sẹ́ni tí kò nígbàgbọ́ sí. Ìwọlé ikú yìí, ikú wà tọ́ gbogbo ẹni tí ń ṣẹ̀mí tó wà láyé tá a wà yìí min ahli samawati wal ard, ń bẹ lórílẹ̀ ní, ń bẹ nínú sámà ní, inú ẹ̀dẹ́ ènìyàn, inú àlìjànú, ikú dọ́dọ̀ gbogbo wa tí ò lè fi hàn kálẹ̀. Wal malaikatu wa ghayruhum, nínú àwọn ìṣẹ̀mí ayé táwọn Ọlọ́run ti dá sáyé, dábà ní gbogbo ẹ̀ ní ikú yìí ó dọ́dọ̀ gbogbo èèyàn kọ̀ọ̀kan. Torí pé ọba Allah subhanahu wa ta'ala òun nìkan ni ọba alààyè. Ọlọ́run sọ fún Ànábì wípé wa tawakkal ala al-hayyi alladhi la yamut, ká Ànábì sì gbára lé ọba tó ṣe ká ní pé ọba alààyè títí lọ, ọba tí ò lè kú, òun náà ni mùsùlùmí máa ń gbára lé, alladhi la yamut, ọba tí ò lè kú. Ìtumọ̀ ń pé gbogbo ohun tó lè já agbára inú ìyànú àlìjànú, bí ẹ̀dá bá ń wá nǹkan kan lọ sọ́dọ̀ rẹ̀, kìíní náà padà kú, agbára náà padà tán. Agbára Ọlọ́run nìkan òun náà ni ó mọ̀ sí kò tó òun ni kìí kú. Ọba Allah subhanahu wa ta'ala fún wa náwọn ẹ̀rí inú tírà rẹ̀ tó fi tọ́ka wípé kò síyàn kan tí ó so sáyé o, orí ọ̀fẹ́ la rí gbà o, òun náà la tó fi kùdì ní o. Gbogbo àwọn tí wọ́n ti lọ, Ọlọ́run ni ó yá náà ni wọ́n ti lọ. Yẹrí kan yìí yẹrí má kì í yẹrí mọ́ ìkú lọ́wọ́ o, bá kíkó bá ti tó yìí ó lọ náà ni. Gbogbo olùsẹ̀mí lẹ́ni tí ń ṣiṣẹ̀mí, orí Ọlọ́run náà la rí gbà o, orí Ọlọ́run náà òun náà la rí gbà la fi kú o. Ọlọ́run kó má ṣe wá kú fún yàjẹ́. Ọba Allah ń sọ fún mi pé kullu shay'in halikun illa wajha, gbogbo ohun tí ń bẹ láyé gbogbo ní ó kú, Ọlọ́run nìkan náà ni ó máa ṣẹ́kù. Lahul hukmu wa ilayhi turja'un, òun náà ló ní ìdájọ́, òun náà ló ti tó gbogbo ẹ̀, níjọ́ wo la bẹ̀rẹ̀, níjọ́ wo la lọ, gbogbo tẹ́nìkọ̀ọ̀kan ọba Allah ti tó fún. Wa ilayhi turja'un, ọ̀dọ̀ ọba náà, ọba wa Allah náà ni gbogbo wa padà sí o, kò sẹ́ni tí ò lè padà o. Bàṣẹ ń bẹ lénìí káfí ní wa káfí máa palẹ̀ mọ́ dáadáa. Inú àyà mi ọba Allah sọ fún wọn pé kullu man 'alayha fan, gbogbo ẹni tí ń bẹ lórílẹ̀, gbogbo wa náà ni títàn bá, gbogbo alátàn o. Wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram, ọba wa Allah subhanahu wa ta'ala, agbára rẹ̀ àti àpọ́nlé rẹ̀ náà nìkan, òun náà ọba náà nìkan ni ó mọ̀ ṣẹ́kù. Kò sí ẹ̀kan tí ó so sáyé ní gbogbo wa. Bá a bá ní àná, bá a sì ní èní, ọ̀la kìí ṣe tiwa o. Ohun tó fẹ́ ṣẹlẹ̀ ní ọjọ́ ọ̀la kò sẹ́ni tó ń bẹ lọ́wọ́ rẹ̀ bí kìí ṣe ọba Allah, kí mùsùlùmí mú dání báwọn. Inú àyà mi ọba Allah sọ fún wọn pé kullu nafsin dha'iqatul maut, gbogbo ẹ̀mí tá a ti dá sáyé, gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tá a ti dá sáyé, gbogbo ẹ̀mí náà ni ó tọ́ ikú wò. Allahu akbar. Kò sí ẹ̀kan tí ikú kò lè wọlé wá bá, kò sí ẹ̀kan tí ò lè gbà kú lálejò ní gbogbo wa. Wa qala li nabiyyihi sallallahu alayhi wa sallam, tó bá wá sí ká ní kó wá jẹ́ nǹkan kan náà ni ló fi wọ́n pé wọ́n ò lè lọ, tàbí agbára kan ń bẹ lọ́wọ́ ẹ, tàbí ó ń sin nǹkan kan lọ́lọ́run fi nífẹ̀ẹ́ sí jù lọ. Ọlọ́run ti sọ fún Ànábì sallallahu alayhi wa sallam, olùfẹ́ Ọlọ́run, ẹni tí Ọlọ́run rán sí wa kó lè jẹ́ ìkẹ́ fún gbogbo wa, tí ọba Allah subhanahu wa ta'ala tó ṣe láláàánú wa, tí ọba Allah sì nífẹ̀ẹ́ sí, tó sì sálẹ́sà nínú àwọn ẹ̀dá tí ó dá sáyé. Ọlọ́run sọ fún Ànábì sallallahu alayhi wa sallam wípé innaka mayyitun wa innahum mayyitun, ìyá Ànábì òkú ni ẹ́ o. Ọlọ́run sọ fún Ànábì pé òkú là Ànábì, ẹ bó ṣe fẹ́ràn tó. Ọlọ́run dojú ọ̀rọ̀ kọ́ ọ ní innaka mayyit, wa Ànábì o òkú ni ẹ́ o, jẹ́ wa innahum mayyitun. Gbogbo ẹni tí ó wà ń nà kankan
àwa náà tá a jẹ́ nǹkankan tá a gan lá ànábì tá a débi kálára ànábì wa innahum mayyitun ọlọ́run sọ fún ànábì pé bó ṣe kú bẹ́ẹ̀ náà ni gbogbo wọn náà ṣe kíni bẹ́ẹ̀ náà ni gbogbo wọn lọ. ọlọ́run tó sọ fún ànábì sallallahu alayhi wa sallam kálí mọ̀ pé àwọn kó kò mọ̀nyàn kan bó ṣe tó ẹwà ànábì bó ṣe bọ̀ háyà níbi ọlá ẹ̀rọ bọ́lọ́run ṣe dojú kọ pẹ̀lú pé innaka mayyit. inú àyà mi ọlọ́run sọ fún ànábì wípé wa ma ja'alna li basharin min qablikal khuld. àwọn ọlọ́run wa ṣe fún yàn kan síwájú wa ànábì wípé ìmọ̀ àgbáyé kan kése o. àwọn ọlọ́run bá fún yàn kan nígbé kó máa bẹ títí lọ kó máa sẹ̀mí gbére. àwọn ọlọ́run a ṣe fún ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá ayé o. afa imita fahumul khalidun. táwọn èèyàn bá tẹ̀ ń gbọ́ àwọn ó pa wa ànábì àwọn ó ṣe ń sùtá ṣé táwọn bá tẹ̀ rí sùtá náà ṣe fún fahumul khalidun. sáwọn ni ó mọ̀ wá bẹ kárin kése ni kò sí yànkan tí ó gbé ayé lọ. àwọn bàbá wa láti jẹ ìta àwọn tànádà ẹ wò ó lé ní bí ẹ bá wọnú ilé ẹ mọ̀ ní pé tó àwọn kan ní í ṣe bàbá ń bẹ lánàá àwọn èèyàn kan ní í ṣe ìyá ń bẹ lánàá lé ní àwọn kan ní í ṣe ń bẹ o kò sí yànkan tí ní wọn máa wà ń bẹ lọ èyí nìfi ń tó máa wí pé ní òdodo bí yàn bá wọlé kọ̀ọ̀kan á rí pé kí ni ikú ti wọlé ikú ti gbára àwọn èèyàn kan ti mú àwọn èèyàn kan bẹ ikú ti mú àwọn olólùfẹ́ ikú ti mú bàbá ó ti mú ìyá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ohun tí fi ń rìn lẹ́nu pé àṣé kìí ṣe ohun tí mùsùlùmí lè ṣe kíni tó lè ṣe iyèméjì sí ẹ̀dá ayé kan ò sí láyé yìí báyìí tí ń ṣe iyèméjì sí pé ìjẹ́ kó ń bẹ kàbí kò bẹ́ẹ̀. èyí báyìí ni ọlọ́run sọ fún ànábì wípé wa ma ja'alna li basharin min qablikal khuld. àwọn ọlọ́run bá àṣẹ fún ẹ̀dá kan ní ẹ̀dá tààdá tó ti já abára wípé kó máa ṣayé lọ afa in mitta fahumul khalidun tó ànábì bá tẹ̀ kú sáwọn ni ó mọ̀ wá sẹ̀mí títí lọ ni ọlọ́run wá parí ẹgbẹ́ kullu nafsin dha'iqatul maut. gbogbo ẹ̀mí tó ti ń mí lókè tí ń mí lọ́lẹ̀ gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan náà ni ó padà tọ́ ikú wò. inú àyà míì ọlọ́run tún pè wá sákèsí ọlọ́run tún sọ fún wa àwọn àyà tó ọlọ́run fi sọ̀rọ̀ tí ń sọ maut tàbí ìtumọ̀ rẹ̀ ó pọnú tírà ọlọ́run ọba gan. ọlọ́run tún sọ fún wa pé qul yatawaffakum malakul mawti alladhi wukkila bikum thumma ila rabbikum turja'un. ayata kéyìí ọlọ́run tó dá ọkọ ẹni tó gbé sẹ́yìn rán ó dá ọkọ rẹ̀ fún wa ní Qur'an. ọlọ́run ní wa nábì jẹ́ ká gbogbo àwọn ayé máa o jẹ́ ká wọn sàhábà máa àti gbogbo àwọn tí ó mọ̀ wá lẹ́yìn wọn yatawaffakum malakul mawt. ẹni tí ó mọ̀ wá gbẹ̀mí yín orúkọ rẹ̀ náà ní kí ni màláyíkà ikú. iṣẹ́ tá a gbé sí ni ẹ̀ iṣẹ́ tá a gbé fún òun náà ní kí ni qabdu ruh òun náà ní kó gbẹ̀mí. ìgbà ànábì jẹ́ kó yé wọn pé yatawaffakum ìyẹn kọ̀ọ̀kan nù yín ló wá sọ́dọ̀ rẹ̀ ní wàá gbẹ̀mí rẹ̀ tani malakul maut òun náà ní màláìkà tí ń pani alladhi wukkila bikum èyí tó ṣe ká ní pé wọ́n ti gbé ìṣẹ̀mí yín ìgbà tẹ́ ẹ bá parí rẹ̀ wọ́n ti gbé sí lọ́wọ́ thumma ila rabbikum turja'un kíyàn kanú yín kó mọ̀ sí méjì o ọ̀dọ̀ ọlọ́run tá a ti wá ọ̀dọ̀ rẹ̀ náà lá padà sí o tọ́rọ̀hún náà olùṣẹ̀dá wa. jẹ́ gẹ́gẹ́ bá a ṣe wílẹ̀ kan àwọn àyàkọ́ àánì ń bẹ léyìí tó pọ̀ tí ń sọ̀rọ̀ nípa ikú. ẹ̀yọ́ mọ̀ yà wọ́n jù lọ inú àyà mi ọba Allah subhanahu wa ta'ala ó ní qul innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum. wọn ànábì tó sọ fún wọn ìpè dájúdájú àní ikú tá à ń sọ nípa rẹ̀ yìí alladhi tafirruna minhu torí ká kó ń dọ́gbọ́n sí ń gbé káwọn bá kú tó yẹ kò sẹ́ni tó fẹ́ kú kò sí ẹni tó kú tó bá bí òun náà ń gbé só ti fẹ́ lọ ni kò sẹ́ni tó fẹ́ lọ kò sẹ́ni tó fẹ́ lọ ìyẹn kan ò fẹ́ lọ gbogbo àná là ń dọ́gbọ́n là ń sá tó ń gbé kò sẹ́ni tó fẹ́ lọ ìyẹn kan ò fẹ́ kú àkíkò ló tó lórí ká kò fẹ́ lọ. ikú tó ti ká ní pé èèyàn kọ̀ọ̀kan ń gbìyànjú láti lè máa fọgbọ́n sí i bí kò ọlọ́run gò wá lẹ́mìí ọlọ́run ní yatawaffakum ikú náà wá bá wa fa innahu mulaqikum ẹ̀rí kí a máa wá ní nísìn ibi tó ń ba dé ní ṣàfikún òun máa sá fún ikú òun mọ ibi tí máa ń gbà
Ọlọ́run ní tó bá ní ọmọ ọ̀nà tí ikú máa ń gbà fa innahu mulaqik ibi tó gbé ń sá fún ọ̀nà tó ká nígbò ń gbà tó fi ń sá yẹn ibẹ̀ ni ó gbé pàdé ẹ̀ torí ohun Ọlọ́run ti kọ́ ni ó ti kọ́lé lórí gbogbo ẹni tó ti wáyé tó ti mí wáyé ẹ̀mí tá a fi wáyé yìí ẹ̀mí ìyá tó padà péjú àmánà ni. وفي الصحيح عن ابن عباس رضي الله عنه وعن الصحابة أجمعين أن النبي صلى الله عليه وسلم كان يقول أعوذ بعزتك الذي لا إله إلا أنت الذي لا يموت والجن والإنس يموتون. إنه حديث توفى سفين غلي أتدى النبي صلى الله عليه وسلم حديث ابن عباس قالوا بني يونس يا صحابة النبي أني كان يقول صلى الله عليه وسلم إنه تما من بولن النبي صلى الله عليه وسلم كي النبي أما صنع أعوذ بعزتك مفي أكبر والله مفي والله مفي أكبر تطبي مفي وصري تنبو ونا لوبا توسكاني كي kò sí ọba míì tó yẹ ká fi ìjọsìn fún lódodo àyàfi Ọlọ́run ọba tó ṣe ká ní pé alladhi la yamut ọba tí ò lè kú Ànábì a máa sọ bẹ́ẹ̀ Ànábì a máa wá fi kún wal jinnu wal ins yamutun ṣùgbọ́n àwọn ọmọ èdè ènìyàn àti ìran àlìjẹ̀nú Ànábì ní gbogbo alákòó kò sẹ́ni tí ó yọkọ́ kò sẹ́ni tó bọ́ mbẹ́ o gbogbo àná ládásọ́ o gbogbo àná láwọ̀ o gbogbo àná lálọ́ gbogbo àkíkò tí ó bá yá ikú dáadáa àtúbọ̀tán rí òun náà ní kí ọba Allah kó fi gbẹ̀yìn ẹni kọ̀ọ̀kan wa èyí kò sí ọgbọ́n fún ohun tó fi rinlẹ̀ tí ẹ̀rí gbé wá nú ẹ̀sìn inú Qur'an inú sunna ayé gangan náà sì fi rinlẹ̀ ìṣẹ̀mí ayé náà sì fi rinlẹ̀ wípé bẹ́ẹ̀dá bá ti wáyé o ẹ̀dá ó lọ náà ni. inú hadith mi tí ń bẹ lọ́dọ̀ Imam Tirmidhi àti Imam Nasa'i tó gbajúmọ̀ inú gbólóhùn tí Ànábì sallallahu alayhi wa sallam ń pè fún wa Ànábì ní akthiru dhikra hadimil ladhat Ànábì sallallahu alayhi wa sallam ó ní ẹ̀yin mùmínì ẹ pọ̀ ní ìrántí nípa ohun tí wọ́n wọlé adùn hadimu aw hadimu ladhat méjèèjì náà ló wáyé Ànábì sallallahu alayhi wa sallam ó ní káwa tá a jẹ́ mùsùlùmí torí gbogbo ọ̀rọ̀ tá Ànábì bá ti sọ àwa mùsùlùmí ló fi ń bá wí ó ní ká jẹ́ wọn èèyàn kan tá a pọ̀ níbi kíni níbi ìrántí ikú tí a bá wò dáadáa ẹni pé Ànábì sallallahu alayhi wa sallam fẹ́ràn wa àkíkò kan ń bọ̀ ó tá a sì rọ̀ṣẹ́ àkíkò yìí ká jẹ́ kó wà nú ẹ̀mí wa ká máa rántí rẹ̀ ká máa wà nú fọnúfọ́ra ayé nìkan ká máa fẹ́ wọn àkíkò kan fún máa yẹ̀wò pé àní ikú ń bọ̀ o ká máa fi sínú ìgbésí ayé wa ká máa fi sínú ètò ayé wa ká máa fi sínú prógámù wa gbogbo ohun tá a bá là kalẹ̀ ká máa fi sínú ẹ̀ pé ikú náà ṣe kí ni wọ́n ní ikú náà ń bọ̀ o kí ọba Allah subhanahu wa ta'ala kó dákun kó gbà wá láyé àti lè ṣe ẹ̀sìn gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nígbàtá Nabi sallallahu alayhi wa sallam fi ń yé wa nínú hadith ń gbé akthiru dhikra hadimil ladhat Ànábì ní kẹ́yìn mùmínì ọkùnrin yìí ni obìnrin yìí ni kẹ́ẹ̀pọ̀ nírántí nípa ohun tí ń wọlé adùn níbẹ̀ ni ìjẹ́ ó yẹ kẹ́yìn náà ká mọ̀ gbogbo aká mọ̀ pé inú súnà Nabi gangan inú súnà Nabi òun náà ni ká máa rántí ikú inú súnà gangan inú súnà Nabi tó yẹ ká tún mú ṣe ká mú dá nínú ìgbésí ayé wa òun náà ni ká tún máa rántí ikú tóun dá Nabi bá ti sọ ní àsọlẹ̀ fún wa tá a fi sin Ọlọ́run tó gẹ sábàbí dáadáa fún wa tá a fi lè rí Ọlọ́run ọba jọ́sìn fún tá Nabi ti wí fún wa inú gbólóhùn rẹ̀ súnà Nabi ni o ǹjẹ́ inú súnà Nabi tó yẹ ká mú dání ká máa mú ṣe ká máa mú lò òun náà ni ká máa rántí ikú gbogbo àwọn táyé fẹ́ gbọ́rọ̀ súnà sétí inú súnà Nabi ni kò rántí ikú o inú súnà Nabi òun náà ni kò rántí ikú inú ìlànà tá Nabi gbé kalẹ̀ fún mùsùlùmí tó fẹ́ jèrè ọjọ́ ọ̀la rẹ̀ tí ò lè fi pasán tí ò fi lè kọ́bàámà inú súnà Nabi tó yẹ ká mú ṣe ilẹ̀ bá ti ń mọ́ ilẹ̀ bá ti ń pọ́n ilẹ̀ bá ti ń sú
ká máa ṣe kíni ká máa ṣe kíni ká máa rántí ikú. Ǹjẹ́ ìrántí ikú gangan inú súnà Ànábì ní bẹ́ẹ̀ torí Ànábì sọ fún wa ó ní akthiru dhikra hadimil ladhat ká jẹ́ yẹn kátà pọ̀ níbi ìrántí ikú. Ìrántí ikú yìí tí yẹn bá ti pọ̀ níbi ìrántí rẹ̀ ní ó ṣèso àǹfààní léyìí tó pọ̀ fún mùsùlùmí tó ṣe ká ní pé ó fi kíní sínú àlámàrí ètò àgbésí ayé rẹ̀, ó fi ń darí nǹkan tó fẹ́ darí, ó fi ń ṣe ohun tó fẹ́ ṣe, ó fi ń mójútó tọlọ́wọ́n ọba àti tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìjẹ́ yẹn máa yá wa ọ̀rọ̀ ikú ó ti tó ń wá sí bí wọ́n bá ti ń gbọ́ òun kú báyìí ó yẹ kí mùsùlùmí máa ṣe kíni kó máa fi pé kí mo wá ṣe láyé, èmi ló kàn ní ta ló kàn ní, kí ọba Allah subhanahu wa ta'ala kó ṣe wá lẹ́ni tí ó lè lo ìlànà Ànábì tó gbé kalẹ̀ fún wa pé ká máa pọ̀ níbi ìrántí tó ń gbé tá a bá ti pọ̀ níbi ìrántí ikú a rí pé a mójútó ohun tá a fẹ́ ṣe, àǹfààní wa ó pọ̀ níbi ẹ̀sìn wa, a sì gúnlẹ̀ ayọ̀ nígbà tí ikú bá ṣe kíni tó bá padà dé. Ǹjẹ́ tó máa tẹ̀lé wa lọ níbi ìdánilẹ́kọ̀ọ́ ìrántí wa tí a mú wáyé kí ọba Allah subhanahu wa ta'ala kó má ṣàyè gbà ní ìjọsìn kó sì jẹ́ kí àtìlẹ́yìn ẹ̀ kó máa bá wa gbé nínú ìgbésí ayé wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Alhamdulillahi alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu amala. Wassalatu wassalam ala al-mab'uthi rahmatan lil-alamin al-qa'il akthiru dhikra hadimil ladhat. Salawatu rabbi wa taslimuhu alayhi wa ala alihi wa sahbatihi ajma'in. Atudu ọpẹ́ fún ọba wa Allah subhanahu wa ta'ala, ọba tó dá ikú, ọ̀nà òun náà lòun dá ikú, bẹ́ẹ̀ náà ni òun dá ohun tí ń jẹ́ ìṣẹ̀mí, àti ìṣẹ̀mí wa àti ikú kó lè jẹ́ ohun tí ó jẹ́ ìgbédìde fún wa láti lè tẹ̀síwájú, láti lè sàlẹ́sà inú ìgbésí ayé wa tá a wà yìí, inú iṣẹ́ tó ṣe ká ní pé yóò jẹ́ sábàbí àánú àtàforíjì àti ìkẹ́ Ọlọ́run bá fún wa. Ìbùkún Ọlọ́run bá tí ò lè fìgbà kan dúró kọ́lọ́run bá ní sífà Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì tó ṣe ká ní pé inú súnà rẹ̀ tí mùsùlùmí gbọ́dọ̀ máa mú ṣe inú ìgbésí ayé òun náà ló fi sọ fún wọn pé ká pọ̀ níbi ìrántí kí ni ìrántí ohun tí ń bọ̀ tó wà gba ẹ̀mí wa tá mà ní hadimul ladhat, ohun tí máa wó gbogbo ohun tí ń dùn, ohun tí ó wà pín ọkọ àti aya, ohun tí ó wà gba bàbá lọ́wọ́ ọmọ, ohun tí ó gbà yá lọ́wọ́ ọmọ, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ànábì sallallahu alayhi wa sallam fún gbogbo ìṣẹ̀mí tá a lè wà nínú ìgbésí ayé, Ànábì ní ká wà nínú ẹni tó ṣe ká ní pé bá a bá ṣe ń rántí a fẹ́ ní owó, bá a bá ṣe ń rántí a fẹ́ ralẹ̀, bá a bá ṣe ń rántí a fẹ́ ra kẹ̀kẹ́, a fẹ́ ra ọkọ̀, a fẹ́ kọ́lé, a fẹ́ lọ Mẹ́kà, a fẹ́ ṣe gbogbo ohun tó dáa tí ẹ̀sìn ní ká ṣe ohun bẹ́ẹ̀ náà la tún gbọ́dọ̀ máa pọ̀ níbi kíni ìmárántí ikú. Ǹjẹ́ ìmárántí ikú gangan jama inú kíni ń bẹ inú sunna Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam, tí ẹ̀kọ́ sì ń bẹ ń bẹ sí lílo rẹ̀ bí yàn bá lè tẹ̀lé sunna Nabi yẹn gbé kí yàn pọ̀ níbi ìrántí ikú, wallahi inú ṣe sábà bí oore tó pọ̀ àti àǹfààní fún mùsùlùmí nínú ìgbésí ayé tí ń lò. Òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam nípa pé ká gbà yín pé ikú yìí òdodo ni tá Ànábì sì sọ àsọọ́lẹ̀ léyìí tó pọ̀ fún wa, kó má jẹ́ pé mùsùlùmí ń lò gbésí ayé kò tẹ́ rántí pé nǹkan kan ń bọ̀ tó wá fẹ́ ṣí òun ní ọwọ́ iṣẹ́ tó ń ṣe. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam inú hadith mi tó yà ti kàwọn àyà síwájú, inú hadith mi Ànábì sallallahu alayhi wa sallam
ó ní kun fi dunya ka'annaka garibun aw 'abirus sabil. Ànábì sallallahu alayhi wa sallam ó ní ìwọ tó jẹ́ mùsùlùmí máa ṣẹ̀ṣẹ̀ mínú ìgbésí ayé tá a wà yìí ka'annaka garib, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní pé àjòjì ni ẹ́. ṣe mọ̀ pé àjòjì bá dáyè kan ayé ò lè gbà títí, torí gbogbo nǹkan tí ó máa rí ń bẹ̀ ni ó máa jẹ́ nǹkan àjòjì mọ́ lọ́wọ́, nǹkan ìmọ̀ ló mọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ náà ni àwọn tọ̀hún náà bá rí wọ́n mọ̀ ní ìbòlélé yìí kó aráàlú wo ni. Ànábì ní máa lò gbésí ayé yìí gẹ́gẹ́ bí pé ẹni àjòjì ni ẹ́, ẹni tó ṣe ká ní pé ò tí ì débi tó ń lọ, ìrìn àjò ẹ̀kù kan tó fẹ́ rìn. àwa ambiru sabil, kàbẹ́ni tó fẹ́ dá nǹkan kan kọjá, ó fẹ́ kó lójú ọ̀nà kan fi bọ́ sójú ọ̀nà mi, ó fẹ́ kó ìlú kan fi bọ́ sí ìlú mi, ó fẹ́ kó ládùúgbò kan fi bọ́ sí àdúgbò mi. bí tí mùsùlùmí ṣe mọ́ lọ ayé nìyí. ìgbé gbólóhùn yìí tàn Nabi sallallahu alayhi wa sallam tó pè nínú hadithi yìí, ọ̀kan náà wọn sàhábà rẹ̀ tá a mọ̀ ní Umar ibn al-Khattab, Abdullahi ọmọ Umar ọmọ Khattab, kọ́lọ̀ bá ní yọ́nú sí Abdullahi àti bàbá rẹ̀ tí a mọ̀ ní Umar ọmọ Khattab. ó gbọ́ àgbọ́yé gbólóhùn yìí tí Ànábì sallallahu alayhi wa sallam ń pín mùsùlùmí a máa lọ ayé gẹ́gẹ́ bí ẹni àjòjì tàbí ẹni tó fẹ́ dá ọ̀nà kọjá, ó fẹ́ kó ń bì kan fi bọ́ síbì kan. ó gbọ́ wà Ànábì yìí, ó gbọ́ yé débi wípé ó fi wá ń sọ fún àwọn akẹgbẹ́ rẹ̀, àwọn tó ń jẹ́ àwọn sàhábà ẹgbẹ́ rẹ̀ wípé ẹ̀yin ọmọ ìyá mi o, fa iza amsayt fala tantadhir as-sabah. bọ́lá wọn bá fún ẹ lórí ọ̀fẹ́ tó di ìrọ̀lẹ́, wọ́n fi dá ẹ lójú pé ó wà ní àwọn tílẹ̀ ó mọ̀ bá o, máa palẹ̀ mọ́ o. bọ́lá wọn bá ní ìrọ̀lẹ́ ọjọ́ dé, olójọ́ títí ìrọ̀lẹ́ dé, tó bá di ìrọ̀lẹ́ wọ́n fi dá ẹ lójú pé ó wà ní àwọn tí àsùbá ó dé bá. bákan náà wa idha asbaht, bọ́lá wọn bá tún ní ilẹ̀ tún mọ́ òjì dáadáa, fala tantadhir al-masa. èèmọ̀ wà náà wọ́n ti ń sọ kára ẹkún pé àwa yìí o àwa wà títí lọ ni, a máa lu ayé títí lọ ni, ìrọ̀lẹ́ àárọ̀ ni a máa wà títí lọ ni. torí ọjọ́ kan náà ni, bí ò bá dé sọ̀bá, bí ò bá dé láàárọ̀ ló dé nírọ̀lẹ́ o. bí ilẹ̀ bá mọ́ tí Ọlọ́run ò ní ó yá nígbà kan nírọ̀lẹ́ ló padà dé náà ni. kí mùsùlùmí fi lè máa mọ̀ wípé òdodo tá a mọ̀ ní ohun tí ó padà ṣí wa kóhùn nídìí iṣẹ́, tí ó yọ wá kóhùn ní ìṣẹ̀mí ayé yìí, tí ó yọ wá kóhùn ní agbára tá a rò ká ní pé nǹkan kan ò lè mú wa, wọn a bá ṣe láṣe, wọn a bá sọ lásọ, kò sí nǹkan tó lè bí wa, kò sí nǹkan tó lè mú wa. ìkúnbọ̀ o, ká dẹ̀rù wa dáadáa, ká sáà má gbàgbé wípé gbogbo ohun tá a wá ṣe láyé òun náà ni tahqiqul ibadati lillahi subhanahu wa ta'ala. gbogbo ohun tá a lè fẹ́ ní, gbogbo ohun tá a lè fẹ́ jẹ́, gbogbo ohun tá a lè fẹ́ ṣe, gbogbo ohun tá a lè fẹ́ wá, ká sáà mọ̀ pé kí ni tẹ̀sìn kó mọ́ bọ́ sẹ́yìn bẹ́ẹ̀ o. ohun tọ́lọ́hun ní àwa mú láyé, ohun tá a wá ṣe láyé òun náà ní ẹ̀sìn, ká mójútó ẹ̀sìn wa, ká ń pẹ́ ẹ̀sìn yìí òun náà ní ohun tí a fi rí ìjọba Ọlọ́hun ọba Allah subhanahu wa ta'ala. eré ẹ̀ náà láfi lo ìpele ìṣẹ̀mí mi tá a fẹ́ máa lò lẹ́yìn ìgbà tá a bá kó láyé o. ẹ̀yọ́ mọ̀ ìyàwó àwọn jùlọ tàbá wo gbogbo àwọn èrí tí a kó síwájú yìí inú tírà Ọlọ́run, inú sunna nabi, inú àgbọ́yé wọn sahaba nabi sallallahu alayhi wa sallam, gẹ́gẹ́ bí ti Abdullahi ibn Umar ibn al-Khattab gẹ́gẹ́ bó ṣe fún wa, àyìn pé wọ́n fi ń rìnlẹ̀ fún wa pé àwa kọ́ la nira wa o, wọ́n yà wá lẹ́mìí ni o, kò sígbà tẹ́ni tó yáwó ò lè ṣe kí ni ò lè gbẹ̀mí rẹ̀. ẹni tó sì ń gbà á Ọlọ́run ti gbéṣẹ́ lọ́wọ́, yatawaffakum malakul mawti alladhi wukkila bikum, wọ́n ti gbélé lọ́wọ́ malakul maut tí ń yọ ẹ̀mí kúrò lára wa. kọ́lọ́hun bá kó fún wa ní àtúbọ̀tán dáadáa. fadlu tadhakkuril maut, Ànábì ní ká pọ̀ ẹ̀gbẹ́ inú sunna Ànábì sallallahu alayhi wa sallam fún mùsùlùmí, inú sunna gẹ́gẹ́ fún mùsùlùmí, sunna Ànábì ní ká pọ̀ níbi kíni ìrántí ikú. ìjẹ́ ẹni tó bá pọ̀ níbi ìrántí ikú ní gbogbo ìgbà, ìjẹ́ náà ráwọn àǹfààní bí níbi ìrántí tí ó kó sọ́kàn yìí, nípa wípé àárọ̀ ọjọ́, ìrọ̀lẹ́ ọjọ́, gbogbo àwọn àkíkò yìí rántí pé ìjọ kan wọ́n kọ́ láyé tá a wà yìí, ẹlẹ́mìí ó gbẹ̀mí yìí, ìjẹ́ ní ó rí àǹfààní níbi ìmọ̀ rántí yìí báyìí kàbí kò lè rí àǹfààní.
ففي تذكر الموت والإكثار من ذكره طاعة لرسول صلى الله عليه وسلم كما níbi wípé ìrántí ikú kí mùsùlùmí máa rántí ikú ọkùnrin ni obìnrin ni alàgbà ni ọmọdé ni ká máa rántí ikú ká sì pọ̀ níbi ìrántí ikú yìí gẹ́gẹ́ bí tí Ànábì ní ká pọ̀ níbi ká máa rántí ẹ̀ léyìí tó pọ̀ òun ta'atun li rasuli sallallahu alaihi wasallam ìtẹ̀lé t'Ànábì ni o à ń tẹ̀lé Ànábì gangan níbi ìrántí ikú torí Ànábì pa wá láṣẹ ó ní ká rántí ikú jẹ́ gbogbo ẹni tó bá ti ń rántí ikú o ó wà nú àwọn tí ń tẹ̀lé ìlànà Ànábì sallallahu alaihi wasallam li'annahu sallallahu alaihi wasallam amara bidhalik torí Ànábì sallallahu alaihi wasallam ó pa wá láṣẹ pé dandan ni ká jẹ́ àwọn kan tí ó máa rántí ikú léyìí tó pọ̀ wa awsa bihi ummata Ànábì sì sàsọ́lẹ̀ fún wa níbi ká rántí ikú àwátàjá àlè ó máa ó sàsọ́lẹ̀ ikú fún wa o wa fi ta'ati rasuli sallallahu alaihi wasallam ajrun azim jẹ́ a máa rántí ikú a lè ṣiṣẹ́ dáadáa wọ́n tún máa kọ́ ládá fún wa ń gbé kí ni à ń tẹ̀lé a sì ń yẹ kí ni sunna nabi sallallahu alaihi wasallam pé ìmá rántí ikú yìí a máa gba ládá lérí ẹ̀ wípé kí ni à ń tẹ̀lé sunna nabi sallallahu alaihi wasallam tó ń pé a tẹ̀lé ohun tá nabi wí nìyẹn àwa náà a ti máa ti bí ìmá rántí yìí báyìí o a fi lè máa ṣe kí ni a fi lè máa dẹ̀hù dáadáa orí ńlá lè yíyẹ yẹn pé kò síbi tí sunna nabi sallallahu alaihi wasallam tí ó wọ̀ torí ohun tá nabi bá ti lè mú wa níbi ọ̀rọ̀ fún wa tó fi pa wá láṣẹ bí ká ṣe kíní yìí o inú sunna nabi sallallahu alaihi wasallam ni jẹni tó bá ti pọ̀ ni jẹni ó máa yí sunna nabi ní ó sì wà pẹ̀lú anabi sallallahu alaihi wasallam ní ó sì lè mójú tó kíni ohun tí Ọlọ́run bá Allah tó ní kí káwá sí láyé. ìmọ̀ pọ̀ níbi ìmọ̀ rántí ikú yaghda'u sahibahu 'anil wuqu'i fi dhunubi wal ma'asi gbogbo ẹni tó bá ti ń pọ̀ níbi ìrántí ikú tí ń rántí yìí a máa lè sá a máa lè jìnà kó níbi ìlọsubú síbi àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àtàwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àti ìkọtọlọ́hun àti ìkọtà nàbí torí ẹni tó bá ti ń rántí ikú tó bá ní kó máa súnmẹ́sẹ̀ ló mọ̀ ní ikú bá káwọn mọ́ bẹ̀ ńkọ́ wọn ní kí lọ sí ibẹ̀ tó bá ṣe ká ní pé àṣegbẹ̀yìn mi nìyẹn ńkọ́ wọn náà bá wa sọ yọ̀kan wọn náà bá wa dá sí níhun tọ́lọ́hun kọ̀tà nàbí tó bá ń rántí ikú báyìí tó bá ní kó ṣe ó sì ṣe gé ni ó ní Ọlọ́run má jẹ́ kóhun láti àtúbọ̀tán bó òlí jẹ́ tòun. qala ahadu salaf ọ̀kan náà àwọn ẹni rẹ̀ àwọn olùmíì ní Ibn al-Qayyim àbáwá Ibn al-Qayyim lówí ó ní man akthara min dhikri al-maut ẹnikẹ́ni tá a bá wọ kan rẹ̀ tá a wò sí sí rẹ̀ tá a wọ ọ̀rọ̀ rẹ̀ tá a bá rí pé àwọn ìṣesí yìí àwọn ọ̀rọ̀ rẹ̀ ń túmọ̀ yín pé lágbọ̀n yín rántí ikú lágbọ̀n yín fà kí kò fi máa rántí pé òun ó fi ilẹ̀ òun ó kò ń bẹ́ẹ̀ òun ó fijọ́ kan fi lọ gbogbo ẹni tá a bá rí inú ṣe sí rẹ̀ wípé àní gbogbo ìgbà náà ní fi ń rántí ikú man akthara min dhikril maut ẹni tá a bá rí inú ṣe sí rẹ̀ lọ́kàn rẹ̀ inú wàsí rẹ̀ inú ọ̀rọ̀ rẹ̀ pé ìtumọ̀ yìí ń túmọ̀ pé lámọ̀ yìí ọ̀fẹ́ lọ sọ́dọ̀ Ọlọ́run òun rántí pé ikú wà báwọn àfáà Ibn al-Qayyim sọ pé tí wọ́n bá pọ̀ níbi ìrántí Ọlọ́run ukrima bi thalathati ashiya wọ́n fi nǹkan mẹ́ta fi dá lọ́lá ẹni tó bá ń rántí ikú nígbà tó pọ̀ wọ́n fi nǹkan mẹ́ta fi dá lọ́lá ẹni tí bá ń tẹ̀lé Ànábì níbi wọ́n gbé ká rántí ikú wọ́n fún ní oore ọ̀fẹ́ nǹkan mẹ́ta àkọ́kọ́ mẹ́ ó ní kí ni ta'jilu tawba báwọn èèyàn bá ń lọ tútú bá síwájú wọn ò ní lọ síwájú torí ó mọ̀ pé ó lè dé lóyìí ojoojúmọ́ ní mọ̀ wà nú àforíjì ojoojúmọ́ ní mọ̀ wà nú tútú bá mo ṣiṣẹ́ wá mo ṣe bẹ̀rẹ̀ tèmi ní o kò ní jẹ́ tiẹ̀ ló mọ̀ rántí pé kìíní ilé dé lójijì o àti sínà ni ó ti túbá lẹ́yìn ohun tí ń ṣe tí ò dá àti sínà ni ó ti pọ̀ níbi astaghfirullah wa atubu ilayhi ló mọ̀ sún gbogbo Ọlọ́run tọrọ àforíjì lọ́dọ̀ ẹ dáríjì mi kò gbà tútú bá mi ẹni tó bá ti rántí ikú ẹ̀yìn pé ló mọ̀ pọ̀ níbi àforíjì ló mọ̀ pọ̀ níbi kó túbá níbi ohun tí ọba Allah subhanahu wa ta'ala tó ní ká má ṣe tó ṣe orí àkọ́kọ́ ni tí wọ́n bù èkejì wa qana'atul qut
ló jìnà síbi ìjẹkújẹ, ló ní ayọ̀ ọkàn lórí ohun tó fẹ́ jẹ, lórí ohun tó fẹ́ jẹ, ohun tó fẹ́ jẹ, ohun tó fẹ́ jẹ, ohun tó fẹ́ dì, ohun tó fẹ́ jẹ, ohun tó fẹ́ mu. Wọn báyìí tó bá ti jẹ́ ti yẹ ní òsì kíni kò lè páyé títí. Gbígbé òun náà tí ò gọ̀kọ̀ báyìí pé àwọn ò tí ì sáyé lọ. Ẹlòmíì tó ń gbóhùn náà fẹ́ gun ọkọ̀ tí ló padà fílẹ̀ ńjọ́ kan, òun náà ló fi lọ sí kíni, ló fi lọ kó sínú ẹ̀ṣẹ̀, ló fi lọ sàṣemọ́sí. Òun ló falẹ̀ lómi fi gbówó olówó, ló fi lọ lómi ń jìbìtì, ló fi lọ wọnú ẹgbẹ́kẹ́gbẹ́, ló fi lọ ṣèṣekúṣe nínú ìgbésí ayé. Ọkọ̀ náà ló kúkú ra yìí nísìn, ikú padà dé yìí. Àwọn ó sì máa gọkọ̀, wọn ó sì padà bí wọ́n pé ìbológbé rí owó tó fi rà á. Qana'atul qut, ẹni tó bá ń rántí ikú kò lè sáré lẹ́yìn ayé yìí, kò lè sáré lẹ́yìn ayé yìí. Wọ́n bẹ́ yìí tọ́ba Allah bá ti bù fún qadar tó sì máa tọrọ pé kọ́ba Allah kó fàlùbáríkà sí. Ẹni bá ń rántí ikú kò lè bá wọn wà kú wá, kò lè bá wọn ṣèṣekúṣe, kò lè bá wọn ẹgbẹ́kẹ́gbẹ́. Torí pé gbogbo àwọn ọ̀nà yìí náà ni ó jẹ́ kó lọ ṣubú síbi ohun tí kò dáa. Kò sì mọ̀gbà tí rí ni ẹlòmíì ò mọ̀ sọ̀sọ́ kí sọ́ngbà ní lílówó ìbáàjẹ́ ọlọ́dún 3 ìbáàjẹ́ ọlọ́dún 10 kí sáà ti ní kí ló ní kó ní kí ni wọn náà ló ń sọ pé kó sáà ti ní ọdún 3 ọdún 7 ọdún 10 kí sáà ti lò ó kí ló ń lò tí kò tún yẹ kó ń bẹ̀ ó jókòó sí di halali ẹ̀ kó máa la halali ẹ̀ máa la kó máa tún lá. Bí yàn bá jẹ́ ni tí bá ń páyà kú tó pọ̀ tí kú tí ń rántí ikú, wọ́n fún lórí ọ̀fẹ́ mẹ́kẹ́ ni qana'atul qut. Ibn Qayyim pé wọ́n bá yìí tọ́lọ́run bá ti fún yóò yọnu sí. Yóò mọ̀ pé gbogbo ohun tóun bá tẹ̀ ní náà tẹ́lẹ̀ ńkọ́, òun kúkú kó di ẹjọ́ kan, kò ní fọ̀nà ìbùrú ohun tọ́lọ́run kọ́, ọ̀nà tá Ànábì kọ́ kò ní fi lọ wá nǹkan. Ẹ jókòó síbẹ̀, ṣébi tẹ́ ẹ fẹ́ jókòó sí náà nìyẹn, ló padà dá, ẹ fọgbọ́n sí ni o. Ayé kò sí halali mọ́ o, kódà haramu náà tún sáré dùn ní halali kù níbi tó wà. Ọlọ́run kó sọ ọ̀pọ̀ ẹ̀ fún wa, kó rọ̀jò ẹ̀ fún wa. Ẹni tọ́lọ́run bá fi ìrántí ikú sẹ́mi rẹ̀, ẹ̀yìn pé ọba Allah ló fún ní ohun tí ń jẹ́ ìtẹ́lọ́rùn níbi kíni ìgbésí ayé tó fẹ́ lọ. Ló ní ìtẹ́lọ́rùn. Gbogbo ohun tọ́lọ́run bá ṣe ní fún máa dúpẹ́. Kò lè kọjú ẹnu àlà, kò lè wáwàkúwà, kò lè sọ Ọlọ́run tó ń fẹ́ ní nǹkan kan, kò lè bá ti yẹn jẹ́ tó ń fẹ́ ní nǹkan kan. Ló gbà fọ́ Ọlọ́run lérí ètò tí Ọlọ́run bá tó fún, tó ń pé ìrántí ikú. Bí kí làbá ní ohun tá a ní tó ṣe ká ní pé a padà rojọ́ lérí ikú, ó sì padà yọ wá kọ́ ń bẹ́ẹ̀. Tàwa fọ̀nà tí ò dá tàbí kójọ. Àǹfààní kẹta tí wọ́n bò ó, òun náà ni wa nashatul ibada. Tí àkíkò ìjọsìn bá ti dé báyìí, ẹ̀rí pé ara ó máa jí pépépé ni. Yàtọ̀ sẹ́lòmíì, àkíkò tí tọ́bá ní ìjọsìn yá báyìí, àkíkò náà ni ara tí ó mọ̀ súnkè. Tọ́bá ní as-salatu khayrun minan nawm, àkíkò tí pé ìhun ẹ̀dìdé o wájẹ́ ká lọ kí wọn àṣùbà, ìhun lóore ju ohun lọ, àkíkò náà lòun dé. Tọ́bá ní àwẹ̀ dé o kò sáwẹ̀, tọ́bá ní ẹsẹ̀ tọ́lọ́hun dé o kò lè ara ò lè máa yá lákìkò tí ìjọsìn ọba yẹ kí èèyàn lè ṣe ìjọsìn. Ṣùgbọ́n tó bá ń rántí ikú, ó lè máa rántí pé bóyá ètè kẹ́yìn lòun fẹ́ kí ìwà yìí, bóyá ìhun kẹ́yìn la fẹ́ lọ kí, bóyá ọ̀kan tó kù tá a fẹ́ ṣe yìí ni, bóyá ti kẹ́yìn mọ́ lọ ṣe ní nǹkan dáadáa tí Ọlọ́run ní ká bẹ nǹkan dáadáa lẹ́fẹ̀ẹ́ lọ ṣe ló tún máa wọ́n pé bóyá ti kẹ́yìn tá a fẹ́ ṣe nìyẹn ló wá ṣe kí ni ló kì dáadáa. Òun náà Ànábì sọ fún àwọn sọ́ọ́bà pé kí ni salli salata muwaddi' nígbà tá a bá fi mọ kíhun ká mọ kíhun gẹ́gẹ́ bẹ́ẹ̀ nígbà ń dágbére, ohun tá a fẹ́ ṣe ká mọ farabalẹ̀ ṣe kì í ṣe nígbà àti ṣe ká kó ń díẹ̀. Ìyẹn kọ̀ọ̀kan ní wọn mọ́sálásí àmọ́ gósìrò la fi ń jáde, gbìlìgbìlì la fi ń jáde, àmọ́ ìyẹn kọ̀ọ̀kan ní ó wà, ìyẹn kọ̀ọ̀kan ní ó mọ̀ wọlé, ò lè rí gósìrò fi wọ mọ́sálásí àyàfi wọn mọ́sálásí ẹ̀sà náwọn àkíkò ẹ̀sà. Bóyá ti kẹ́yìn là ń ṣe, a ní nashat, a ní ìgbáradìde fún ara ní agbára àti lè ṣe ìjọsìn náà dáadáa. Tó bá dìbì ìjọsìn Ọlọ́run ọba, mùsùlùmí àṣẹ kí ni agbára rẹ̀ kalẹ̀, àṣì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn fẹ́. Ẹlòmí kò lè kí wọn máa ń dúró mọ́ nísì nǹkan kan ò ṣe o, ó nìkan fún òun ní jòkó. Tó bá dà kíkò tẹ́lẹ́rẹ́ bá ń ṣeré nísìn, òun náà ni ó tọ́jú ní ó tọ́ pàǹgbà ló wà wú àwọn wèrè káyọ̀ ní alájà ilẹ̀ tó kí báyìí ní orí ọmọ lélẹ́ yìí, subhanallah.
àmọ́ ní àlàáfíà níbi ọ̀rọ̀ ayé àmọ́ tó bá di bí abẹ́ sí Ọlọ́run ọba àmọ́ tanra wa ṣùgbọ́n ní bá rántí ikú ló mọ̀ rántí mo ṣeéṣe bóyá ti kẹyìn lélẹ́yìí báyìí àfi gbogbo ohun tí ó yẹ kó fi ṣe ní ìgbàgbọ́ ní mímọ́ àti níbi ìfi àlàáfíà tí wọ́n bá yìí tí ń bẹ lára fi ṣe fún Ọlọ́run ọba pé inú oore tí Ọlọ́run mọ́ ṣe fẹ́ni tí ọba rántí ikú nìyẹn ẹ̀yìn pé inú kanjú níbi kó tètè máa tó bá wọ́n bá yìí tọ́lọ́run bá sì ṣe fún nídẹ̀ra ayọ́nú sí gbogbo yá wọ́n bá lọ gbé nǹkan oníkan nísìn ìdí nǹkan oníkan náà kàbí ńgbà tó wọ́n bá ń lo nǹkan oníkan náà ní kó dé tó bá sì dàkíkò tó fẹ́ jọ́sìn fún Ọlọ́run ọba ara a sì máa mú ara a máa dá ṣámṣámú fi ṣe kíni fi ṣe ìjọ́sìn fún Ọlọ́run. àfa wa ń tẹ̀síwájú pé wa man nasiya al-maut ṣùgbọ́n tó bá ṣe ká nínú gbogbo bàbá yìí kò tẹ̀ ìrántí kúnjọ́ kan rí kódà tó bá ti ń sọ̀rọ̀ kú báyìí bá gbọ́ pé èèyàn kú báyìí máa ń gbé kékeré ẹlẹ́kan náà ni òun ò tẹ̀ rí òkú ó ní ojú tòun rí òun ò tẹ̀ rí ni ibi tẹ́gbẹ́ ń wẹ̀ kú òun ìtẹ̀ yìí débẹ̀ ta ló fẹ́ kú òun ikú kódà lọ́dọ̀ tí ẹbí yẹn bá wẹ̀ kú gẹ́gẹ́ àgbàgbọ́ lẹ́ ń súnmọ́ àti kú ni òun rí òkú kódà òun ìgbé òkú gbogbo àkíyà tẹ ló tún wọn sọ fún ẹgbẹ́ ẹ̀yí chọ́ mi ni kódà tó máa ń gbé òkú báyìí wọ́n ń gbé wọn lọ tẹ́ wọn jẹ́ kíní èmi ń súnmọ́ bẹ́ẹ̀ ọ̀nà jíjì mo mọ́ wà wa man nasiya al-maut ẹni tó bá gbàgbé pé òun náà fi wá dòkú tó gbàgbé ikú nù sẹ́mi tí ń lò yìí àwọn kí bá bí thalathati ashiya wọn ni wọ́n fi nǹkan mẹ́ta fi dá lówó wọ́n fi nǹkan mẹ́ta wọ́n fi bà tiẹ̀ jẹ́ nǹkan mẹ́ta wọ́n máa dá láàmú nínú ìgbésí ayé kí ni àkọ́kọ́ taswifi tawba tó bá wà ní ìbàjẹ́ lè tó bá ní àwọn ìyá ẹ̀ ṣe ronúpìwọ̀n àdá bẹ́ẹ̀ sì ń ṣe yí ọ̀dá o ẹ̀ ronúpìwọ̀n ẹ̀ fi kíní ilé ẹ̀ ní àṣìṣe bẹ̀rẹ̀ ní ọ̀dọ́ ni wá á ṣe díẹ̀ náà abáyé tá a túbá túbá Ọlọ́run ọba inna Allaha ghafurur rahim ni yaghfiru dhunuba jami'an ni wọ́n tún náwó ayá tí wọ́n kàgbé Ọlọ́run máa ń forí ẹ̀ṣẹ̀ gbogbo ohun tá a bá ṣe ní forí jì wá ní ó máa ní ọ̀la òun tó bá ọ̀túnla máa ń ṣẹlẹ̀ ẹbí ìṣìnà tí mo ń ṣe ní ọ̀rìn ìfilẹ̀ ṣe bọ́ títí mo mú ní ìfilẹ̀ ṣe bí owó rìbá tí mo ń gbà ní ìfilẹ̀ ṣe bí àbòsí báyìí tí mo ń ṣe ní ìfilẹ̀ ṣe bí gbogbo nǹkan tí ń ṣe tí ọ̀dà yín padà fílẹ̀ ẹ fún mi ní ọrẹ ọ̀fẹ́ díẹ̀. taswifi tawba tó mọ̀ ní ó bá dọ̀la tó bá ti yá òun tó bá ẹ̀rí yóò fẹ́ tó bá náà ní kó wà mú sí wọ́n mọ̀ ní bàbá yóò fi kí ní ilẹ̀ fi lọ ohun tó ṣe fi kú yẹn àwọn ará alẹ́ àmọ́ wà bó àlè sọ́ńta ẹlòmíì mi ó kú sí àlè ẹlòmíì ò lè wí tán pé nǹkan báyìí ní ṣe ni kó fi wá ba àyè báyìí ló wà ní kó fi dé kò ṣeé sọ síta mọ́ tó ń pé ń lọ́ra pé òun padà fílẹ̀ kò sì fílẹ̀. èkejì wàtáwọ̀kọ̀ rẹ́dọ̀ bil kafaf nǹkan kan ò lítò ẹni tí ò bá rántí ikú ayé ò yítò ló mọ̀ sáré gbò tó ló mọ̀ sáré gbò sí ni tó bá ń jẹ haramu bíbá ìkan tó bá tó gbọ́n pé ó tó wà níbi ìkan ló tó sáré lọ́bẹ̀ ló mọ̀ fi haramu fi gba haramu ni ìké ìwọ̀ náà ni ó mọ̀ kójọ láàrin ra wọn tá bá ní ó ń jáde ń bí o ní nǹkan tí kò yẹ ní ó gbà ló tó lọ gbà mí lọ́hùn nǹkan kan ò lítò tèmi kò rántí ikú kò rántí pé òun ò wùjọ lérí rẹ̀ watakasulu anil ibada tó bá wá dà kíkọ̀ tó yẹ kó fi ṣe ìjọsìn irun wọn ni ìjọsìn yìí mọ́ lára tẹ bá ti rí wọn kí òun àgbà kò sí irun tó gbé kò rántí pé òun mẹ́kú kò rántí pé wọ́n bí òun kankan tó máa ń pè òun báyìí tó máa ń bẹ láwọn àárín yẹn gangan báyìí límọ̀ ìgbà tí ó yọ búrọ́ ò ti lọ náà nùnù kò sí irun kò sáwẹ̀ kò sí ìjọsìn ló tẹ̀ wá nù ayé igi tó gbé kò rántí pé òun fẹ́ kú nǹkan kan yìí jẹ́ kú lọ́dọ̀ rẹ̀ ó ti gbà pé kú kọ́lọ̀n kó jẹ́ ká lè lo ìlànà nabi sallallahu alaihi wasallam ká lè fi rí àǹfààní tí ń bẹ inú àǹfààní tí ń bẹ fẹni tí ń rántí ikú qasrul amal wa zuhud fi dunya òun náà ní gbẹ̀yìn pé à ń retí nǹkan títí kan gbé dandan ni káwa náà ká dípò báyìí o dandan ni káwa náà ká dáyè báyìí o Ọlọ́run bá ti mú wá èyí tọ́lọ́run bá ti mú wá àsọmí kí ọmọ dání ẹ̀ dáadáa o àmọ́ kò lè mú láyẹ̀ pé dandan ni kóhun dandan ni agbọ́dọ̀ ní owó ní báwo dandan ni agbọ́dọ̀ ọkọ̀ báyìí agbọ́dọ̀ gùn dandan ni
ẹni tó bá rántí ikú púpọ̀ gbogbo yìí ni ò lè pọ̀ lọ́kàn rẹ̀ Ọlọ́run bá fẹ́ mú Ọlọ́run mú wá ló sì lọ síbi halal ló wà ní zohd àyíká nǹkan kún ló wà fún kò ní ka ayé kún títí ẹ̀yìn pé ayé yóò lè mú kún lọ́kàn rẹ̀ li'annahu yaj'al annahu tara ad-dunya ala haqiqatiha bí wọ́n bá ti rántí ikú bí wọ́n fẹ́ kú ló ń pa ayé yóò jẹ́ nǹkan kan ọgbọ́n tó bá yìí sí ń pa ayé yóò jẹ́ nǹkan kan ẹ̀yìn pé lólu ayé jẹ́jẹ́ ayé gba jẹ́jẹ́ ní ó jẹ́ ní ògbésí ayé lólu ayé jẹ́jẹ́ tó ń pé ó ti rí pé ayé yìí mélòó la fẹ́ ṣe mélòó la fẹ́ lò táwa sí lò torí ọ̀rọ̀ kan tá fẹ́ lò náà là ń lò yìí bá a bá ṣe ló gbà òun náà ni wọ́n ṣe gbé wa dìde eré ẹ̀ ni wọ́n fi san wá lẹ́san ní wàá di ẹni tí ń lu ayé jẹ́jẹ́ lólu ayé gẹ́gẹ́ bí tí ẹ̀ sí ní ká lò ó tó ń pé ó ti pọ̀ lọ́kàn rẹ̀ pé ìjọ kan ń bọ̀ tó ṣe ká ní pé òun ó lọ kò lè ṣayé lò ẹ̀ ń gbégbá bí wọ́n ní ó ṣayé jẹ ó ṣílẹ̀ tẹ̀ ó lò gàgà ó kọ́dà àwọn náà mọ̀ pé kò rántí ọjọ́ yawma turja'una fihi ila Allah ọjọ́ tí wọ́n dá padà wá sọ́dọ̀ Ọlọ́run ó ti gbàgbé ìjọ náà jẹ́ ayé ò jẹ́ nǹkan kan lọ́dọ̀ ẹni tó bá pọ̀ níbi ìrántí ikú ayé ò lè pọ̀ lọ́kàn rẹ̀ ló jẹ́ sábàbí tó fi máa pọ̀ níbi ìjọsìn Ọlọ́run ló jẹ́ sábàbí tó fi máa súnmọ́ Ọlọ́run táwọn ní sọ̀rọ̀ ayé báyìí ọ̀rọ̀ ìjọsìn ni wọ́n máa sọ abáni ní sọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ìjọsìn ni wọ́n máa sọ ló máa rántí pé kí ló ń tó wọn ṣe láyé ni wọ́n máa wá di ìjọsìn pọ̀ mọ́ ìṣẹ̀mí rẹ̀ kò ní jẹ́ kí ìṣẹ̀mí rẹ̀ kó gba ìjọsìn lọ́wọ́ rẹ̀ ló máa fi ohun tó fẹ́ jẹ́ ohun tó fẹ́ jẹ́ ohun tó fẹ́ wá ló máa kó gbẹ̀ sábẹ́ kí ni ìjọsìn Ọlọ́run Ọba. al-iktharu min dhikri al-mawt yu'inu ala al-haya bí wọ́n bá pọ̀ níbi ìrántí ohun tá a mọ̀ ní ikú ìrántí ikú bá pọ̀ lọ́kàn yàn àbí ohun tí ń jẹ́ ìtìjú sínú ìgbésí ayé yàn ìyẹn a máa tijú àti bayé jẹ́ a máa tijú àti sayé lò a máa tijú pé èmi nìkan náà ní padà sùn sáré mi ẹ rí i pé gbogbo ẹni tí ó bá ti rántí ikú ló mọ̀ rántí Ọlọ́run ló mọ̀ rántí sáré rẹ̀ ló sì mọ̀ rántí ọjọ́ al-qiyama ẹ̀rí nínú hadith tí Abdullahi ọmọ Mas'ud radiyallahu gbà wá fún wa táà Nábì sọ pé istahyu minallahi haqqal haya kẹ́ni kọ̀ọ̀kan nu yín ká sì jáwọn yẹn ká tó ṣe ká ní pé àtijú Ọlọ́run ọba ní pàpà ìtìjú Ọlọ́run àtijú Ọlọ́run ní pàpà ìtìjú Ọlọ́run nígbà tí àwọn sàhábà fẹ́ máa wá ní ìwọ ìtìjú wo ni táà Nábì bẹ̀ sí fún wọn ní àlàyé ní lórí rẹ̀ Ànábì wa sọ pé wa tadhakkurul mawt wal bila ohun tí ń jẹ́ ìtìjú òun náà ni kí ẹ̀dá kó máa rántí ikú kó máa rántí albila kó máa rántí ohun tí ń jẹ́ ìtánsí gbé mi padà tánjọ́ kan ikú padà wọlé wá bá mi ní ìjọ́ kan níbẹ̀ ni àyìn pé ní ó jẹ́ sábàbí tí òfin lọ ṣe ohun tí Ọlọ́run kọ̀ ìmọ̀ rántí ikú ló jẹ́ kí ọmọ èdè ènìyàn kó nínú pé ikú wọlé wá bá lójijì torí òun náà ti rántí la'alla yufajja bil maut tuntun ò lè sí lójú ẹ̀yìn pípa tó ti mọ́gbọ̀n òun ó kù ní ọmọ palẹ̀ mọ́dé ó lè wá mọ́ wá jọ lójú àwọn yẹn pé ikú náà ṣe wà lójijì báyìí ṣùgbọ́n òun ti wà nù kí ni inú palẹ̀ mọ́ pé ikú fẹ́ wá dé abẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹni tó bá ti ń bẹ inú palẹ̀ mọ́ gbogbo gbà ìrántí ikú ìpalẹ̀ mọ́ yìí ní ó jẹ́ kí ni kó lè máa túbá ìpalẹ̀ mọ́ ló jẹ́ kó lè mójú tó sìn ìpalẹ̀ mọ́ ló jẹ́ kó lè dá àwọn ohun tí ń bẹ lọ́wọ́ àwọn nǹkan àbòsí alábòsí kó lè dá padà ẹ̀rí ìpalẹ̀mọ́ yìí ló jẹ́ kí kó lè máa ṣe ziyara kó lè máa lọ sáyé ìgbẹ̀yìn òun náà máa bá wọn tún sẹ́sì òun náà máa ṣe kíni ló máa bu yẹ̀pẹ̀ sí òkú lára òun náà máa lọ wo ẹni tó fẹ́ lọ ẹni tí ń kọ̀ kákú òun náà máa débẹ̀ ló máa wo àwọn tí wọ́n ṣe kíni tí ń wò kú báwo ni wọ́n wò yẹn gbà bẹ́ẹ̀ lọ òun náà máa bá wọn gbé òkú lọ sí itẹ́ ló máa tẹ̀lé yẹn lọ́tẹ́ ló máa jẹ́ sáàbí tóun náà fi máa rántí ni ó sì máa gba wáàsí lára ẹni tó ṣe ká nípò lọ ló máa gba wáàsí lára ẹni tó ní agbára tí ò ní agbára mọ́ ló máa gba wáàsí látara ohun tí Ọlọ́run sọ àti ohun tí Ànábì sallallahu alaihi wasallam sọ àbí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó jẹ́ káwa náà ká ní àtúbọ̀tán dáadáa kó ṣe wálé ní tó tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam
inú gbèsè ayé wa kí ayé wa kó lè dá kí ìṣẹ̀mí àlìkìyàmọ̀ wa kó lè dùn abẹ́ Ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ fún wa rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. الله أكبر الله أكبر